I swear to God. Sincere advice that go and take care of yourself. Swallow your pride. Come to me. I will help you. Ma fi ìtìjú karùn. It is about nǹkan kan decay internally. A sì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n kí a tún tẹ̀síwájú àfẹ́sọ̀ nǹkan tí OJUABE tí ó sọ nípa ọ̀rọ̀ tí ó sọ sí Lizzy Anjorin. Ó ní pé kí Lizzy wá kí ó wá bá òun ò wípé òun ó fún ní àdíváìsì. Ó tún fi pẹ̀lú rẹ̀ wípé kí ó má ṣe fi ìtìjú kárùn wípé kó wá sọ́dọ̀ òun wípé kí ó lọ tọ́jú ara ẹ̀. Àwọn ọ̀rọ̀ tí arábìnrin yìí tí a mọ̀ sí OJUABE tí ó sọ nìyí, ẹ jẹ́ ká gbọ́ èyí tó kù. Lọ́wọ́ bá ń gbọ́ something internally ó ń decay nínú system nínú àwọn organs ẹ̀ kan wọ́n wà decay. And these are the things I am giving you the advice. And you went ahead, they mention orúkọ mi every time. Khadija Obokiran. Ó sọ fún mi ó ní nǹkan kan ti ṣe mí pé mi tí mo máa ń wọ góòlù tẹ́lẹ̀ mo wá ń wọ panda. Ta ló sọ fún ọ pé mo máa ń wọ góòlù tẹ́lẹ̀? Ta ló sọ fún ọ? Ori bi tèmi tí mo flaunt góòlù ṣé mi jẹ́ actress mo jẹ́ yan actress tẹ́ máa flaunt asset ni. Ṣé ori bi tí mo ti fi góòlù pé see my goal ó ti rí nínú gbogbo tí mi máa ń ṣe. Ẹ̀yin actress lẹ máa flaunt nǹkan tí ó ṣe ẹ̀yin lẹ ní ẹ̀yin lẹ máa ń ṣe yẹn. It is not for somebody like me. I don't flaunt things like that. I flaunt people that have become millionaire through me. Those are the people I carry on my neck. People that empower. People we have empowered. Àwọn yẹn lórí pé mi máa flaunt. Tó máa rí pé mi máa gbé sórí bí tẹ́dẹ́. I don't flaunt material things. I don't do it. You can't see me saying, my Claire, kidi, I wear clicker, Gucci lori. Have you seen me doing that? It is not my way. It is not my style to be doing all those rubbish things. Àwọn ọmọ tí ò jọ bẹ̀rí ni wọ́n máa ń ṣerú ẹ̀. Àwọn ọmọ tó pé wọ́n mọ̀ pé wọ́n máa jẹ́ èèyàn, wọ́n wá jẹ́ èèyàn. Àwọn ni wọ́n máa ń flaunt material things. I am telling you. Àwọn ọmọ tó pé wọ́n kàn wà lucky ni. Ìyá wọn ò jẹun tán fi kúrò láyé. Ebi pa ìyá wọn náà kú ni. Ìwọ náà wọnú ilé àlàpà tí ìyá rẹ̀ kú sí. We don't flaunt all that. Èmi kọ́. Wọ́n bí mi sílé àlàpà. Wọ́n bí mi sílé tenanti. I swear to God. Àti àwọn wèrè ajá rẹ̀ ìyá kan báyìí, ìyá olórí burúkú kan báyìí. Mi ní mórúkọ rẹ̀ sẹ́nu torí mi ní fún ní follower. So pa àwọn méjì kan báyìí náà àwọn ìyá tí ń tẹ̀lé ọ. Ìyá wèrè kan báyìí. Àwọn ìyá tí wọ́n na àwọn ìyá tó wá kí ọ l'Abuja tó fún ní aṣọ àfi tó fún ní nǹkan. Àwọn ìyẹn mi ní mórúkọ wọn sẹ́nu because mi ní fún wọn ní popularity tàn wá. Orí ẹ̀ burú lọ́rùn ẹ̀. Kí ló fẹ́ come to term pé orí page tí wọ́n bí we donate for a living law. Why are you bothered? Elizabeth Anjorin kí ló kẹ́ pẹ̀lú pé à ń ṣe donation? A máa gba donation kú ni. Orí báyìí. Sọ ti rí ìyá rẹ̀. Sọ ti rí mi. Ìwọ orí sáà ìpọ́rùn kankan jẹ̀rà ń bí ni. Sorry. Orí sáà ìpọ́ ojú kankan bọ́ ọ̀nà àbí ojú kan bàjẹ́. Sorry. Sọ lè rí ni. Ṣé ìwọ rí ni? Ó ti bá yí ara rẹ̀ jẹ́. Ìwọ fẹ́ máa fọ́ra rẹ̀ kàn bọ́ ọ wà máa pèrà rẹ̀ léèyàn. Èèyàn bó lọ jẹ́. Ibo lọ
Mama Sita mo wà lọ́la mo ti fẹ́ pè yín èèyàn bo lọ jẹ́ Mama Sita ẹ bá ń bi olórí burúkú rẹ̀ lẹ́yìn lérè èèyàn bo ló ti jẹ́ èèyàn ta ló jẹ́ èèyàn sí mo tó sọ̀rọ̀ fún mo ní tó bá rí èèyàn tó bá máa help ẹ o èèyàn tó bá máa help ẹ o kó wá bá mi o kí n fún ọ ní sparkling beauty orí combo tí mo wà tó fi rí tí mo fi diet báyìí tí mo fi rí báyìí jẹ́ n dìde fún ọ bóyá ọmọ ni tó ń bá fà sórí bí mo ṣe rí mo ní má worry o I will pay for it orí 8,500 combo mo wà $8,500 combo I will give you for free kí ló dé tí mo lékun sí ọ̀tọ̀ lẹ́jọ́ sí mi sparkling dákò gòkè wá mo ní màá fún ọ ní kinní yẹn o 8,500 ni mo wà ó lè ṣe weight loss mọ́ because ó lẹ́ran lára náà tẹ́lẹ̀ ẹran ara rẹ ti bàjẹ́ gòkè wá kárí sparkling torí kò mọ àbíbí bọ́ sọ pé bò láti fẹ́ ràn lọ́wọ́ sparkling ọlọ́run obìnrin yóò mẹni tí máa ń ṣàánú rẹ o tẹ́mi sọ fún ọ pé bò láti fẹ́ ràn lọ́wọ́ torí ọrùn rẹ̀ tó ń jẹrà yẹn ṣé mi sọ. Then yeah you said so. ọlọ́run mo ní mi láìkí bí àwọn èèyàn ṣe ń ṣe fún ọ pé báwo la ṣe lè tó lè contact wa so that ọrùn yín ó lè kú òun bẹ́ẹ̀. Then you did. I did that. Rán mi iṣẹ́ tí mo fi wò pé mo ń look out for you so that ọrùn rẹ̀ ò fi ní bàjẹ́ tán. Ọdẹ rojọ́ gbogbo ọrùn rẹ̀ sì jẹrà tán. Ọlọ́run bí Ọlọ́run ṣe dé mi nìyẹn àwọn tó mọ̀ mí wọ́n mọ̀ pé bí mo ṣe rí nìyẹn. Ọlọ́run I swear. Ọdẹ sọ pé àwọn ò jẹ́yàn lé ayé oníwọ̀ lọ jẹ́yàn èèyàn wo lọ jẹ́ lé ayé ta ló ti jẹ́yàn látara rẹ̀ ta ló ti jẹ́yàn ta ló ti dèèyàn láti ìpàṣẹ. Wàláì ọwọ́ abẹ́rẹ́ ọwọ́ abo mi ọ ní mo lọ wọ góòlù mọ́nímọ́sì 10,000 mo máa ń bá àwọn èèyàn wọ góòlù 1,000 to sell to help them sell. Mo ní àwọn ọmọ tẹ́mi ń bá tí mo ń fẹ́ ká gòkè tí mo ń bá wọn kiri ọjà wọn yes wọ́n wà ń sàlẹ̀ bí ẹ máa gòkè wá kó lè mọ̀ àbí wèrè ni mo máa ń bá wọn wọ aṣọ tí ò ju aṣọ 1,000 lọ for them to sell and you want to sọ fún yẹn ìgbà ipò ìyá wèrè. I wear their clothes. I wear their everything. Oshiri. I am building people. I am not, see, Bogwili, radadadadi. I am building people. I'm not just wearing things. Tí bá ṣe pé mo yo ya wèrè. Èmi ló fẹ́ wá ta sí. Ó ní àpadà sí burúkú ti bẹ́ẹ̀ mi lèmi fi ń wọ góòlù 10,000. Lizzy jẹ́ káwọn èèyàn rẹ̀ máa rà ẹ̀. Wàláì máa rà ẹ̀. Sọ pé wùyá rẹ̀ kan gbé lọ pé ọmọ kan báyìí tó pẹ́ra rẹ̀ lọ́mọ olówó máa rà ẹ̀. Wàláì. Ní 10 naira. Màá rà ọ́ ní ìṣẹ́jú kan báyìí. Wọ́ kí sọ́rí ẹni tí mo gbé sókè o. Sọ́rí ẹni tí mo gbé sókè. Sọ́rí ọ̀gá mi tí mo gbé sókè o. Wàláì tẹ́lẹ̀ ọ̀gá mi ni o. Bí lèrè pé ṣé mi lè rà. Tolú máa ń sọ fún pé mo lè rà láàrin ìṣẹ́jú kan. Èló ní bẹ lọ́wọ́ ẹ̀.
Ski plug. Ọmọ yìí ò mọ wọn ara rẹ̀. Ọbọ̀ tí ó rí náà tipẹ́tipẹ́. I will buy your entire family. Entire warrior.